ọmọ ológun Kútèrè, kábíyèsí Rilwan Aremu Oṣuọlálé Babátúndé Akínolú, a máa rọ̀ yín lóyè, àárọ̀ yín lóyè, a máa dethrone yín. Ọ̀nà tá fi máa dethrone yín ó máa yà yín lẹ́nu. Ó lè dàbí nǹkan tí ó máa difficult láti ṣe títorí a lè má lè ṣe legally, ṣùgbọ́n a fi ìṣẹ̀ṣe, a fi orò, a fi lé yín torí ẹ kì í ṣe bàbá tó dáa, ẹ ń ṣe ọba tó dáa, ẹ nífẹ̀ẹ́ àwọn aráàlú yín, ẹ nífẹ̀ẹ́ Èkó, ẹ dẹ̀ nífẹ̀ẹ́ àwọn tí ẹ jọba lé ní orí. Pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀, àwọn èèyàn ń wò pé bóyá àgbàlagbà ní pé tẹ́ bá máa fi jáde, ẹ pe àwọn aráàlú, ẹ pe àwọn ìjòyè, ẹ bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n ìwà búburú yín tẹ́ ti burú láti kékeré yẹn ó yí wà lára yín. Ìdí tó fi jẹ́ pé tẹ́ bá lọ mọ́ṣáláṣí ẹ kì í rẹ́rìn, tẹ́ bá lọ sí ibi tó ti ń ṣe ìyàwó ẹ kì í rẹ́rìn, bẹ́ẹ̀ lọ sí ibi tó ti ń ṣe ayẹyẹ ẹ kì í rẹ́rìn, ẹ máa ń lejú ni títorí pé ìwà búburú yín ó wà nínú yín láti kékeré. Ibi tẹ́ lọ tẹ́ ti lọ ń ṣe sẹ̀lọ́ ànánà bírí karim bismillah, ní kẹ́ má ṣe sẹ̀lọ́ ànánà bírí karim, ní kẹ́ má ṣe bismillah. Ẹ ní àǹfààní láti ṣe ẹ̀sìn tó bá wù yín, ṣùgbọ́n tẹ́ bá fẹ́ ṣe ẹ̀sìn tó bá wù yín, gbogbo ẹ̀yin ọba tẹ́ máa ní muslim ní christian ní tẹ́ máa bá wọn du ipò ọba, tẹ́ máa du ipò ìjòyè. Kò ń ṣe ìdí ìṣẹ̀ṣe ló yẹ kẹ́ ti máa bá wọn du ọba. Tó bá yẹ pé muslim ní tẹ̀dẹ̀ pera yín christian, ẹ lọ sí mọ́ṣáláṣí àti church, ẹ lọ máa bá wọn du oyè reverend àbí kẹ́ máa du ladani, kẹ́ máa du chief imam, kẹ́ máa du seriki. Àbòsílẹ̀ ṣe ń bi tẹ́ ti lọ ń ṣe sẹ̀lọ́ ànánà bírí karim because ẹ mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ sọ nǹkan ète ni. Tó bá jẹ́ pé ẹ ríran láti rí àwọn tẹ́ dúró síwájú wọn bó ṣe ń yín mú lé yín lórí pé kí ni Rilwan ń sọ, ohun tó ń pè yín nìyẹn, because tó bá fẹ́ rán yín iṣẹ́ wọ́n á ní kọlọ̀bá Rilwan, ẹ̀yin ni wọ́n máa ń tì sáwọn ará Èkó. Ìdí tó ṣe réètì gbogbo àwọn ọba tó wà létí ọ̀sà tí wọ́n regard wọn, wọ́n cherish wọn, wọ́n respect wọn jù yín lọ nìyẹn, nítorí pé wọ́n mọ̀ pé ọba ẹlẹ́gùnjẹ ni yín. Ìwà ọlọ́pàá yẹn kò kúrò ní inú yín. Àwọn èèyàn dẹ̀ ń bẹ̀rù yín torí pé ẹ ti kó wọn láyà jẹ. Ṣùgbọ́n ṣe láwa á sọ fún yín torí a mọ̀ pé ní plan against 2023 tọ́lọ́run bá jẹ́ kẹ́ dìgbà náà. Àwa náà ní plan, á dethrone yín, á fi orò, á fi lé yín. Tẹ́ bá jáde àbí táwọn ọmọ yín kọ̀ọ̀kan jáde tí wọ́n wá dá sí, tẹ́ wá dá sí ọ̀rọ̀ politics. Torí ọ̀rọ̀ politics lẹ́ lọ ń sọ níbi tẹ́ ti ń sọ pé Sanwó-Olú dash yín lówó, is not about sharing money, is not about ẹ̀yin lẹ́ advice àwọn politician. Ẹ̀yin tó yẹ pọ́lọ́pàá ni yín, ẹ̀yin tó ó jẹ́ kó tùdí yín, kó tùdí yín. Ìgbà tẹ àwọn létẹ ní Dolphin Estate àti létẹ ní Berkeley àbí Arárọ̀mí, ilé tí ẹ gbé fún First Bank tí raw materials and research development kìíní tó wà, ó yẹ kó tùdí yín. Ṣé sálárì yín nídìí ọlọ́pàá lẹ́tí acquire owó tí ẹ fi kó àwọn kìíní yẹn jọ kẹ́ tó jọba? Ẹ̀yin dúró ẹ̀ advice àwọn politician pé it's not about sharing money. Ẹ wá ní Sanwó-Olú ó fún yín ní owó ẹ̀mẹ́ta nínú ọdún kan ló ti fún yín lówó. Ẹ ń ṣe bàbá tó dáa. Ẹ jẹ́ calculate fún yín, tí Sanwó-Olú bá rí yín lẹ́ẹ̀mẹ́ta lọ́dún tó dẹ̀ máa ṣọdún mẹ́rin, that means pé tó bá fojú rí yín ní inú ọdún mẹ́rin yẹn 12 times lórí yín tó máa fún yín ní owó. Owó tó dẹ̀ máa fún yín ò kì í ṣòwò kékeré, tẹ́ ló dash yín lówó ni, ó dash yín lówó ẹgbà. Tẹ́yin bá jẹ́ bàbá tó dáa, ó yẹ kẹ́yin sọ pé Jídé fowó lẹ̀ o, má fún mi lówó. Ìyà ń jẹ àwọn èèyàn lÉkòó, àwọn boys in riot wọ́n ń para wọn, àwọn ará àdúgbò wọn ò rí omi, àwọn ará àdúgbò wọn ò rí iná, àwọn tí ilé jákujàku tí wọ́n kọ́ s'Èkó tí gọ́tà gba àárín ẹ̀ kọjá tí drainage ń yọ gbogbo wọn lẹ́nu, láwọn ilé tó ti bí yín, ibẹ̀ náà lẹ tún jọba sí, ojú òde tì yín, ilé gbogbo lé ń wó. Àwọn developer náà wọ́n wá ń kọ́ ilé jákujàku, kò sí appropriate kí lórúkọ ẹ̀ physical and town planning kò sí in place, wọ́n kàn kọ́lé lọ jákujàku. Ìdí tó dẹ̀ ṣe ń kọ́lé yẹn lọ bèrè, àwọn èèyàn ń bẹ̀rù yín
pé tó bá tètè kọ ẹ lè gbà lọ́wọ́ wọn gbogbo ohun tó ń sọ ni mò ń sọ fún yín yẹn ìdí tẹ́ ẹ rí pé àwọn developer ń sáré kọ́lé wọn kọ jákujáku sínú Èkó kò sí development gidi níbi tẹ́yìn ìjọba sí ẹ wá ló dà sí yín lówó owó tó dà sí yín yẹn tẹ́ bá sọ pé Jídé Musapo Sanwó-Olú máa bọ̀ ìyà ń jẹ àwọn ará Èkó owó yẹn kẹ́yìn wá kó kẹ́ fi wá àwọn èèyàn tó máa gbá ilẹ̀ kẹ́ máa fi san sálárì fún wọn but ẹ̀yin gbà ẹ kó sápò ni wọ́n ń sọ̀rọ̀ pa àṣẹ wọ́n sọ̀rọ̀ ń pa owó tó bá nínú pósí gbogbo owó tẹ́ tọ́jú owó tẹ́ ti ń gba bribe tẹ́ ti ń gbà láti gbà tẹ́ wà ń Kogi ẹ wá kó gbogbo yẹn kó sílé àwọn ọmọ tẹ́bi ń pa wọn wá gbé pósí ẹ rí pé wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀yin wá ń sọ̀rọ̀ ẹ̀ ń bá wọn politicians sọ̀rọ̀ pé it's not about sharing money pé wọ́n fún yín lówó ìwà ọlọ́pàá yẹn ò tí kúrò lára yín ìwà ọlọ́pàá yẹn kò tí kúrò lára yín ìdí tí ń ṣe lá máa dethrone yín torí tó bá di 2023 ṣe rírò ètò ṣe fún wọn lẹ́kọ̀ọ́ yẹn tí gbogbo àwọn tó ti náwó fẹ́lẹ́kṣọ̀n tí wọ́n náwó tó ṣe wàhálà tẹ́yìn wá mọ́mọ́ títí yín dé tẹ́ní káwọn yẹn lọ step down tọmọ títí yín Káyọ̀dé àbíkí lórúkọ ẹ̀ tẹ́ fi síbẹ̀ ṣe rí yẹn ò ní ṣẹlẹ̀ 2023 àmọ̀pẹ́ ní plan àwa náà dẹ̀ ní plan fún yín Ọlọ́run ṣe ọmọ Kútèrè ní tí a bá lè dethrone yín legally àbẹ Kútèrè àdẹ bẹ àwọn alálẹ̀ ìlú àbẹ àwọn òṣàlú kí wọ́n bá wa lé yín lóòótọ́ tọ́ba kan ò bá kú ìmí ò lè jẹ ṣùgbọ́n tẹ bá mú jẹ ohun Ọlọ́run ọba ni tẹ bá mú jẹ ohun Ọlọ́run àwa yìí a dethrone ní nítorí pé a mọ̀ pé ní plan come 2023 àwa aráàlú la máa yan chairman ibi tí Tóyè ọmọ Olùsì tó wà àwa la máa yànyàn síbẹ̀ ibi tí Kamal Bashua tó wà àwa aráàlú ọmọ ìlú la máa yọ èèyàn síbẹ̀ reps àwa la máa yọ èèyàn síbẹ̀ senate àwa la máa yọ èèyàn síbẹ̀ ìyẹn àwọn senators àwa la máa yọ wọ́n tẹ bá dá sí tí kọ̀ọ̀kan nu yín bá jáde táwọn ọmọ yín kọ̀ọ̀kan tá bá rí orúkọ wọn á pa wàhálà so tẹ bá ní army kẹ́ lọ máa prepare tẹ bá ní ọlọ́pàá kẹ́ lọ máa prepare bó ṣe civil defence ni ẹ lọ máa prepare gbogbo wọn torí à ń dúró de gbogbo yín by 2023 ẹ wojú èmi o kò sí police station tẹ́mi ò tí ì sùn lẹ́kọ̀ọ́ mo ti sùn central mo sùn lion building mo sùn camp selem mo sùn oníkan police station so tó bá yẹ pé Kàfàǹṣà lẹ fẹ́ gbé mi lọ ẹ lọ máa prepare 2023 ààrẹ nìyí torí amọ̀pẹ́ ní plan tó yẹ kẹ́ lọ dúró kẹ́ lọ bá wọn tẹ́ ń bá sọ̀rọ̀ tẹ́ kójọ kẹ́ bá wọn sọ̀rọ̀ bí ìlú ò ṣe dá bí ilé ṣe rí jákujàku tí ilé ń wó tí gbogbo ọ̀nà ò dá tí gọ́tà gba àárín ilé àwọn èèyàn kò sí drainage kò sí kankan ẹ̀yin wá dúró ẹ̀ sọ pé it's not about sharing money wọ́n dàṣí lówó ṣó yẹ kó dàṣí adúrú yín lówó kẹgbà ládúró owó tẹ́ ti ní ládúró gbogbo nǹkan tí ó bá sí pé olè ọ̀kánjúà ọbẹ̀ èkó ìgà tẹ́wà yẹn ẹ̀yin kọ́ lẹ ní aráàlú ló ní ìgà ẹ̀yin kọ́ lẹ ní ẹ̀kọ́ lè má túnṣe kẹ́ máa renovate ẹ̀ tí ọba mi fi máa dé ṣe rí tí ọba mi that is tẹ́ bá wọ àjà tí àbá dethrone ní tọ́ba mi bá dé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá bẹ́yìn náà ṣe lé àwọn family pápá bẹ́ẹ̀ ṣe lé wọn jáde náà la ṣe máa gbá ẹsẹ̀ àwọn family títí náà la máa gbá síta ẹ ń ṣe bàbá gidi mò ń sọ fún yín àwọn ọmọ ń para wọn lẹ́pẹ̀tẹ̀dò wọ́n ń para wọn lókè súnà wọ́n ń para wọn ní kílò orúkọ ẹ̀ pétì wọ́n ń para wọn ní gbogbo ọ̀nọ́là gbogbo àgàràwù ẹ̀ẹ́rí kankan ṣe sí ẹ lọ bèrè ìgbà oko fájì tí pápá wà láyé táwọn oko fájì ń bá òkè súnà jà tax force ni wọ́n kó wá wọ́n bá ní oko fájì ni wọ́n bá ní oko fájì òun ni Wàsíù fi ń kọrin fún wọn pé káàbọ̀ oko fájì tàjòdè káàbọ̀ same thing ní Láfíàjì àti pétì tákíndélé ìjà kíndélé pápá tún task force lọ kó wọ̀lú gbogbo ọkùnrin àdúgbò ni wọ́n kó lọ́jọ́ náà lọ́hùn wọn ò lọ police station wọn ò lọ court Ìkòyí prison everybody ti bára wọn ẹ̀yin wọn wá ń jàbọ̀ torí ìjẹkújẹ ẹ̀ lè sọ̀rọ̀ ẹ̀ ní wọ́n dàṣì yín lówó ẹ̀ ń gbà ṣé ohun tó kàn nìyẹn ẹ wo inú ìlú yín bó ṣe rí àwa ń sọ fún yín ni à ń sọ fún yín ẹ má wọrí tó bá di 2023 a mọ̀ pé ní plan ẹ jẹ́ ká ra àwọn ọmọ yín níta àbí kẹ́ mú anybody kẹ́lẹ́ ẹ nominate àbí select anybody ẹ kẹ́ wá wo ohun tó máa ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ńgbà yẹn kọ́lọ́ ń lọ́rẹ̀ mi kó lọ́rẹ̀ mi àwa náà